Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Mufty. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́lẹ̀ àti láǹfààní láti máa wò ìkànnì Mufty. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Mufty TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Mufty TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí. Ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti sí. Ẹbọ pọ̀ kò sí tí ń jòsà ẹbọ ni ẹbọ pọ̀ kọjá ká máa fẹ́ bọ ròyìn lọ́rí ọ̀gbọ́n tó lọ́n wí ni pé wà tí ká wùjá tì ná. àdínà Ibrahim ala qawmihi narfa'u darajati man nasha inna rabbaka hakimun alim wa wahabna lahu ishaqa wa yaquba kullan hadayna wa nuhan hadayna min qablu wa min zurriyyatihi Dawuda wa Sulaymana وأيوب ويوسف وموسى وهارون وكذلك نجزي المحسنين وزكريا ويحيى وعيسى وإلياس كل من الصالحين وإسماعيل واليسع ويونس ولوطا وكلا فضلنا على العالمين ومن آبائهم وذرياتهم وإخوانهم واجتبيناهم وهديناهم إلى صراط مستقيم ذلك هدى الله يهدي به من يشاء من عباده ولو أشركوا gbogbo wọn tó kàkà lẹ́yìn fúnra ara rẹ̀ Ọlọ́run ọba ní fi wọ́n rinlẹ̀ ní kọ̀mẹ́dì wọn èèyàn ní gbogbo wọn o gbogbo bó ṣe ka yé wọn láwọn ànábì Ọlọ́run yẹn ó ní kí ẹ̀tún wá tàn nìkan lẹ́ni ẹ̀ sá. wà mí ní ábà yìí. Ọlọ́run ní eríire tí wọ́n dìran ni báwọn ṣe jẹ́ ní ẹ̀sà bẹ́ẹ̀ làwọn bàbá náà wọ́n jẹ́ ní ẹ̀sà. wọ́n tún rí iyá tì mí. Ọlọ́run ní kò sí wọn lẹ́sà kò sàn tó bí wọn lẹ́sà yìí tún sàn àwọn ọmọ wọn lẹ́sà. wá ìkí wa ní. Ọlọ́run ní kò tún máa lórí àwọn ọmọ ìyá wọn yìí tún ṣe wọn lẹ́ni ẹ̀sà. wá ìjìtà bí iná. Ọlọ́run ní ìtàbẹ̀ iná ìsìtàbẹ̀ náà mo ti tẹ́sí kíá fún wọn mo sàn wọn lẹ́sà mo fọ wọn má. wọ́n lè yàn àdé láyé. wà á dín iná ìlà sírọ̀tì mustaqim. wọ́n tún fọ̀nà mọ̀ wọ́n kọjá ẹni tí ó sọnù. wọ́n fọ̀nà mọ̀ wọ́n lọ síbo. sírọ̀tì mustaqim. ojú ọ̀nà tọ́tọ́ ọmọ fọ̀nà mọ̀ wọ́n lọ síbẹ̀. zalika hudallahi yahdi bihi man yasha'u min ibadihi. Ọlọ́run lójú ọ̀nà tọ́tọ́ yìí ni ojú ọ̀nà mi Ọlọ́run ọba èmi fẹ́ tó bá wù ú dẹ̀ ní fi mọ̀nà. walaw ashraku. àwọn tọ́lọ̀ wá kílẹ̀ rẹ̀ clarification tó ṣe fún kẹ́nire ni wọ́n mọ̀ wá gbọ́n kọ́ wa sọ ó ní law ashraku tí wọ́n bá yìí lọ ṣe gbọ́ ni. labita anhum ma kanu ya'maluna. Ọlọ́run ní gbogbo tí wọ́n ṣe sẹ́ẹ̀rí sì bàjẹ́. dókítà kọ́ wa bá sẹ́ẹ̀rí àwọn bàbá wa jẹ́ nínú pé wá lélẹ́ bọ́. ọgbọ́n tọ́lọ̀ ń wí. law ashraku. Ọlọ́run ní abáyé ni lọ sí ẹbọ. law ashraku. káàbí wọn ṣe dáa tó tí mo ròyìn wọn pé wọn dáa tó yìí tí wọn bá ṣe ẹbọ pẹ́rẹ́. labita anhum ma kanu ya'maluna. mo ń jáde sọ́dọ̀ mi sọ́dọ̀ ìdí ìrì mọ́. ẹbọ pọ̀ kọjá bá a ṣe ń sọ fẹ́ ẹbọ ẹbọ ni wọ́n ti ẹbọ ọ̀nà ẹbọ jì pípọ̀ ni o ọlọ́mọ wa jẹ́rìí àgbàfà àkọ́kọ́ nílọrin níta tí ẹgbẹ́ wa gbá bá àwọn àfà lókè súnà àmọ́ àgbàfà tẹnupadà pọ̀ sí àdìbì ni. tọ̀ba dá lónìí ká gbọ́ pé wọ́n gbà sí àdìbì débi lógúnmọ̀sọ ojúbọ rẹ̀ lógúnmọ̀sọ ibi ó ti sàlùwà lára gbọ́nú tàn.
ibi tó ti sàlùwàlá títí bẹ́ẹ̀ kan nù pé pàtàkì níbi tó gbọ́n ọ̀sọ́ tí mọ̀ láti sẹ́yìn ojú ibi tó ti sàlùwàlá bẹ́ẹ̀ tó gbọ́n ọ̀sọ́ dọ̀la látọ̀dún ni sáwọn tó bá jẹ pé nǹkan kan ló ṣe ni pé kọ́dà bíi táàfà tí máa ń bọ ẹbọ rẹ̀ kó tó lọ̀lọ́ lóde lọ́lọ́ fún ọmọ lọ́dẹ àfa àgbà yìí tá a bá bẹ́ẹ̀ lò so ẹgbẹ́ ẹyẹ sì lẹ́yẹ wọ́tọ̀ yìí tó mú àfa àdébí sọ̀kalẹ̀ sí ti sàdọ̀ àlábẹ́ àdúgbò báwọn ẹni rẹ́ bẹ́ẹ̀ ni báwọn ẹni rẹ́ bẹ́ẹ̀ ni sílùú tó bá bí bá jẹ́lu re tó jẹ́lu tó ìlú àwọn ẹni dáadáa Ìlọrin tó wá jẹ́ gbègbò ó dàkún gbogbo ọ̀rọ̀ báyìí tí ó máa dá wàhálà lẹ̀ láwùjọ ẹ̀sìn tí ó máa dá wàhálà lẹ̀ láwùjọ wa gbogbo dáwà téèyàn bá sí láyé ìkankan ẹyọkan la gbọ́dọ̀ ràn kan bẹ́ẹ̀ tó yí di sùfòfò ká ṣọ̀kan ni kì í ṣe ká fi yọ àwọn èèyàn kúrò ní Islam ká kẹ́nu ó fi jọ papọ̀ kì í ṣe pé ká fi lọ lọ́tọ̀ọ̀tọ̀ ká mọ abúra wa ká mọ ṣépè lera wa rárá o ọmọ ìyá ni ẹ̀sìn pé gbogbo wa ọmọ ìyá kan náà gbogbo wa ẹni wọn bí lóògùn máa sọ ẹni wọn bí Ìlọrin ẹni wọn bí Kánò ẹni wọn bí Sókótó àǹtí ìbí ẹ̀gbọ́n mi ọmọ ìyá sì jù lọ ọmọ ìyá sì jù lọ sọ ọmọ ìyá ní gbogbo wa ìjọ ọmọ ìyá ẹ̀sìn wọn ni kẹjẹ àjọ mójútó kájọ ṣọ̀kan kájọ ṣe pọ̀ kẹ́yìn onídáadáa ṣe káwájú kó tì yí káwọn onídáadáa ṣe lọ́dọ̀ tiwa káwọn ẹ̀kẹ́ wájú kó tì wá kì í ṣe pé ká máa sọ̀tá ara wa o ló jẹ́ gbogbo àwọn tí ń bá ń ṣe bẹ́ẹ̀ la fi nífẹ̀ẹ́ sí wọn nínú àwọn tí ń ṣe bẹ́ẹ̀ tọ́lọ̀ ń fi ṣe bẹ́ẹ̀ rán ọ̀kan ní pòfẹ́sọ̀ Idiru Adamallahu hayatahu. kọ́lọ̀ jẹ́ àràfà àfẹ́ níwò etí àfà gbégbé ní àfà gbogbo wa kásọ̀ kan kò sí tọ́kàn pàpẹ́ nìkan oníṣúfì ni ìníbà sí ẹnìkan Sàràfí ni ẹnìkan kìnnìkan ni rárá ìṣọ̀kan wọn làfà ń pèpè sí ló sì jẹ́ kí ká bùkátà fà ní ọjọ́ ni wà lára láti bá ṣe bá fà ṣe nítorí tá a fà gbé dání ìṣọ̀kan tí Islam náà sì fi wà lọ bẹ̀ nìyẹn kódà nù bẹ́ẹ̀ náà àfáàṣe ìyàwó lọ́sẹ̀ tó kọjá ní kọ́lọ́ mọ́sá fàlùbáríkà sí ìyàwó náà yìí tí gbogbo àyínà gbọ́dọ̀ wà ń bẹ̀ ní Adisa àti Adisihak Adimati ní ọ̀jẹ́ àlè lọ Ọlọ́run kó fàlùbáríkà sí ìyàwó tá a fà sí. Àmín. àti tí a ti kọjá àgbègbè tó wà kùtù wọ́n tún sí náà lọ́la ìtàn Nábì Muhammad èyí wọn ni ẹja kùtù Ọlọ́run ká gbọ́ra wáyé ká ṣọ̀kan o ká gbọ́ra wáyé ká ṣọ̀kan o ìṣọ̀kan o la nídìí kásìmọ̀ mẹ́tọ́ọ̀dù tí a fi máa ṣe wáàsí tí òfin ní máa dá yánpọnyán ní ilẹ̀ pàápàá jùlọ ní South West táwa yìí a nídìí ká gbàgbọ́ yé àwọn nǹkan kọ̀ọ̀kan kọ́lọ́ ọ̀dà kó má ba ìsìlámù jẹ́ ọlọ́run má bẹ̀ ní ọ̀kan wa jẹ́ gbogbo àwọn afọ àwọn ọlọ́mọ́sàbà yọrí sí wọn ọlọ́mọ́sàbà wa kẹ́ wọn àbárkọ̀ ọ̀la àwọn ènìyàn ọlọ́run bàbá ọlọ́lá ọba ìlú àti gbogbo àgbègbè rẹ̀ wọn àfi láyà balẹ̀ gbogbo àwọn àyíká látọ̀rọ̀ wa ni wọn bá ọlọ́ba àfi wọn láyà balẹ̀ gbogbo àwọn afọ àyíká ọlọ́ba àfi wọn láyà balẹ̀ ọlá ní ìfẹ́ ọlọ́run ọlá àjẹkàn rẹ̀ ọlá níbi Muhammad subhana rabbika rabbil izzati amma yasifun والسلام على المرسلين والحمد لله